tó bá yẹ pé ìwọ náà má rí lóòótọ́ tó jẹ́ pé ìyàwó léèyàn kan ni ẹ lóòótọ́ ó dẹ̀ bọ̀ sírú bí ìṣòro wo ni ò bá dé báyẹn tó máa mú ẹ tó máa farú nǹkan bí ìwọ obìnrin kí ni túmọ̀ eléyìí tó ṣe yìí. God, please, I need you to come through for me. I want to use my womb to carry my own child. Scope ayé. Inú rẹ̀ ń bí mi bẹ́ẹ̀ mo sọ tó bá jẹ́ pé ọmọ bínú rẹ̀ ti ń bí mi tó ọ̀họ́ ni. Bámidélé. Baba. Yeah, sorry. Get 200 bay. Bàbá o. Àbí ṣẹ́yìn ni. Níta ni ní bàbá ọkọ àbẹ́gbọ́n ọkọ ẹ̀. Ṣé ń tọ́ ẹjọ́ kò tí rèé ń tọ́ sẹ́nu dé ní dẹmudẹmu àyà àti ọlọ́kèrè ọyàn la kọ́kọ́ rí. Mami. Ṣó dìgbà tí àwọn ọmọ mi tó bá pè é ní bọ̀dà lè máa tó wà nǹkan ṣe sọ́rọ̀ ara yín àbí. Wọ́n bí àwọn ọmọ ẹ̀rí wọ́n bí 13 wọn rí. Orí dá fún ẹ ọgbọ́n ọ̀rọ̀ bá gbà lọ́wọ́ rẹ̀. Ó lè jobìnrin lóòótọ́ àmọ́ má ṣe bí ọkùnrin. Aya rẹ ní ń pàṣẹ nu ilé yìí ó jáde kọ̀dà gbére fún ọ. Níbo mo wà látàárọ̀. Ọ́fíìsì mi ló wà látàárọ̀ náà. Get me a responsible lady and let her bear me grandchildren. Dára mo rò pé nǹkan ṣe ẹ̀ ṣá. She's just full of emptiness. Igi gogoro máa gún mi lójú Ìwọ sọ ma pọ̀ wá sí school láti last week.
ẹ má pa mí ìjọ ẹrú tí àwọn ẹrú tọmọ mi ìyàwó bẹ́lẹ̀ ọmọ bẹ́lẹ̀. gbẹ̀lúgbẹ̀lú akẹ́jọ́ ẹ ti pọ̀ jùjọ àwọn alájọjọ́ oṣù tòrò yẹn. ìjọ ẹrú tí ìyàwó mi ẹrú tọmọ. dákẹ́ bẹ́ẹ̀. odò tó wà yìí náà ń pè ní odò. ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Túwọ̀ dẹ̀ rí ṣá. Tí go pẹ̀lẹ́ ọkọ ni. Go. Alọ́kọ̀ ẹ̀. Ọkọ ẹ̀ lè ṣe ní tòun. Let's go now. O ti ríbi tó ń gbà tẹ́lẹ̀. Báyìí. Ọjọ́ olúwa máa ti dún mọ́ bẹ́ẹ̀ yẹn. Ibù ká ní bẹ̀yẹn náà ló gbà bó ṣe gbà yẹn náà wá síwájú rẹ̀. Ẹ já lọ sùn. Ẹ má kí ẹ máa há títí lọ. Go. Kára díẹ̀ sẹ́yìn wọ ṣọ́ọ̀tì wá fún wa. Action. Nǹkan tẹ́ máa ṣe fún mi sí ni pé ẹ máa bá mi sọ sínú odò ńlá yẹn. Tó bá wá ráyè jáde tó escape máa sọ ẹ̀ṣẹ̀ tó ṣe fún ẹ. Èmi ló ń kọ ẹ náà. Ready? Roll. Speed. Slate 34 in 18, take 1 mark. You come. Right. Call it, sir. Action. Wo pẹ̀lú mi. Ojú bọ̀rọ̀ ṣe ń gbọmọ lọ́wọ́ èkùrọ́. Àwọn ọkùnrin ò ṣe na ojú fún. Gbogbo nǹkan kan ni sùúrù tún ṣe o. Okay, sir. Wọ́n mọ̀ sà. Pẹ̀lú mi, ojú bọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́. Pàápàá jùlọ, ó ṣe gbogbo àwọn ọkùnrin. Nánú fún. Ọdún kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀rẹ̀ kẹ́rù máa bá mi. Okay. Pẹ̀lú mi, ojúbọ̀rọ̀ ṣe gbọmọ lọ́wọ́ èkùrọ́ o. Àwọn ọkùnrin ò ṣe gbójúbọ̀rọ̀ fún. Tíyàwó má nìyẹn bá kọ̀ tó bá lóun ò fẹ́. Ìwọ fún rẹ ni wàá wáyè fún rẹ nínú ilé wọn. Dúró ná, ṣé o bìlí pé gbogbo nǹkan ni sùúrù ṣe ni? Bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo nǹkan kọ́ la gidi bàjẹ́. Action. Ìwọ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ street. We were just talking. Action. Oga, with the facts and figures to one. After action, with the fact and figures, make up the Okay, sir. Just start with the fact and figures. Yeah. All right, sir. Action. With the facts and figures right before me, sir, we are leading the market. Wow, this is beautiful, sir. Oh, sir. Okay, so okay. Let's go. Sorry. Okay. I give it to you. This is beautiful. Wow. Ọ̀gá, sorry. Ẹ̀rín náà ni mò ń rí. Ẹ̀rín tó ń rìn ni mò ń rí. Torí mo wò pé kí ló ń pa ẹlẹ́rìí tó tó ìlẹ́nu ọjọ́ bíi mẹ́ta ẹ̀. Mo rí pé inú ẹ̀ ti ń dùn gan. Àbí? Àdúrà ọkọ ni mò ń bẹ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta kan oṣù kan sẹ́yìn. Tínú ẹ̀ dẹ̀ ti ń dùn tó tó yìí. Kí Ọlọ́run má dá wa láàmú ni. Kọ́kàn wa túbọ̀ balẹ̀ jù báyìí lọ. Kò tí ẹ lè ṣe dààmú mọ́. Sọ pé mò ń sọ fún ẹgbà yẹn. Mo mọ̀ pé nítorí second wife yẹn gangan ló múnú ẹ̀ dùn. Ọ̀gá. Láti àdúpẹ́ lọ́wọ́ lọ. Ẹ̀yin náà kó mọ̀ pé mi ò fi ṣẹ́yìn falẹ̀. Ń dá mi láre. Kí ló ń ṣe gan-an? Ṣé bẹ́ẹ̀ kọ́ fọ́ orí ẹ̀ mọ́lẹ̀ ni? What is wrong with you? Jẹ́jẹ́ akéde kì í sọ̀rọ̀. Wọ́n láyé ẹ̀ máa pè mí mọ́. Now, Lily, you fẹ́ believe me. Kí ló ṣẹlẹ̀?
Ah. Kódà mo lè gba àjẹ́ nítorí títí ẹ láti fi protect ẹ. Mi rántí lines tó kọ mọ́. ẹ bá mi kí o mo lè gba àjẹ́ nítorí tiẹ̀ láti fi protect ẹ mo lè fi àjẹ́ yẹn mo lè fi pa ẹni tó bá mú wá sílé. Okay. Á nìkan wá bẹ̀ ní o. Okay. Kódà Dámiláre mo lè gbàjẹ́ nítorí tiẹ̀. Yes. Mo lè gbàjẹ́ láti fi dáàbò bò ẹ́, láti fi protect ẹ. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo lè gbàjẹ́ láti fi ṣe ìkà fún ẹ. Tó bá dájú mi, tó bá dájú mi, èmi náà dájú ẹ. Wo baby, fi yẹn lẹ̀ jàre. Yeah, you're good to go. You look good. Má bọ̀ dá jàre. Ṣé torí ẹdìyẹ ni ló ṣe wá ń ṣe báyìí? Kò take care rẹ̀, ṣó ti gbọ́? Ó dá ẹdìyẹ mú de lámọ́. So kò take care rẹ̀ láti fi tẹ̀ wá yẹn. Kéèyàn kan ṣòṣì pẹ̀lú mi, ẹ̀kọ́ ìmá lánú wo lọ ni. Okay, sir. Okay, ìyẹn ni mo fẹ́ sọ́nsìn. Darling, leave that. You are very good to go. That's my husband. Go take care, eh? Yeah, sure. Ẹdìyẹ lásán lásán. Wo máa fọ́ orí wọn mọ́lẹ̀, ọ máa tún ẹnikẹ́ni kó jẹ́ èèyàn gan tó bá ṣe wọ́nranwọ̀nran pẹ̀lú mi, máa fọ́ orí ẹ̀ mọ́lẹ̀, ó máa tún ká ní. Tó bá jẹ́ pé torí ìyàwó ẹ̀ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí mi yìí, torí mo mọ bí mi àti ẹjẹ ìjọ máa ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé ó fún mi lóyún, tó bá jẹ́ pé torí ìyàwó ẹ̀ ló ṣe ń react bó ṣe ń ṣe yìí, máa pa ẹ́, máa pa ìyàwó ẹ̀, máa wá para mi. Tó bá jẹ́ torí ìyàwó ẹ̀ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe sí mi, tó ń fojú mi rí gbogbo nǹkan tó ń fojú mi rí yìí, máa pa ẹ́, máa pa ìyàwó ẹ̀, máa wá para mi. Dámiláre, tó bá jẹ́ pé torí ìyàwó ẹ̀ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe fún mi yìí ló ṣe ń ṣe fún mi, torí mo mọ bó ṣe máa ń treat mi kó tó di pé ó fún mi lóyún, mo mọ bí mi àtẹjọ ṣe máa ń ṣe. Tó bá jẹ́ torí ìyàwó ẹ̀ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí, máa pa ẹ́, máa pa ìyàwó ẹ̀, máa dẹ̀ para mi. tó bá yẹ pé ìwọ náà má rí lóòótọ́ tó jẹ́ pé ìyàwó léèyàn kan ni ẹ lóòótọ́ ó dẹ̀ bọ̀ sírú bí ìṣòro wo ni ò bá dé bá ẹ tó máa mú ẹ tó máa farú nǹkan bí ìwọ obìnrin kí ni túmọ̀ eléyìí tó ń ṣe yìí. God, please, I need you to come through for me. I want to use my womb to carry my own child. Scope ayé. Inú rẹ̀ ń bí mi, bẹ́ẹ̀ mo sọ. Tó bá jẹ́ pé ọmọ bínú rẹ̀ ti ń bí mi tó, ọ̀họ́ ni. Bámidélé. Bámidélé. Bàbá. Yes.
sorry. Get 200 bay. Bàbá o. Àbí ṣẹ́yìn ni. Níta ni ní bàbá ọkọ àbẹ́gbọ́n ọkọ ẹ̀. Ṣé ń tọ́ ẹjọ́ kò tí rèé? Ń tọ́ ń sẹnu dé ní. Dẹmudẹmu àyà àti olókèrè ọyàn la kọ́kọ́ rí. Mami. Ṣó dìgbà tí àwọn ọmọ mi tó bá pè yín ní bọ́dà lẹ́mọ tó wà nǹkan ṣe sọ́rọ̀ ara yín àbí. Wọ́n bí àwọn ọmọ ẹ̀rí wọ́n bí 13 wọn rí. Kò ní dá fún ẹ. Ọgbọ́n ọ̀rọ̀ ọba gbà lọ́wọ́ rẹ̀. Ó lè jobìnrin lóòótọ́ àmọ́ má ṣe bí ọkùnrin. Ẹ̀yà rẹ ní ń pàṣẹ nu ilé yìí, ó jáde kọ̀dà gbére fún ọ. Níbo mo wà látàárọ̀? Ọ́fíìsì mi ló wà látàárọ̀ náà. Get me a responsible lady and let her bear me grandchildren. Dára mo rò pé nǹkan ṣe ẹ̀ ṣá. She's just full of emptiness. Damilare. Sir. Má yẹ wá ronú wípé o fẹ́ parẹ́ dànù. Torí kíni? Why? A máa yanjú gbogbo nǹkan tó bá wà lẹ́nu. Mo máa wá ọ̀nà tí mo ṣe máa rí ìyàwó ẹ̀. A gbọ́dọ̀ rí kíá. Tó bá ti ń tó level wo fẹ́ parẹ́, mo gbọ́dọ̀ rí. Mari, a máa sọ fún náà ni. Mo ṣì wo fíìmù ẹ̀ ní ìjẹta òde yìí. Fíìmù yẹn, òun àti ìyàwó ẹ̀ wọ́n love ara wọn gan-an. Actually, the next scene bó ṣe lọ fúnyàn lóyún nìyẹn. Ló bá sọ fún ìyàwó pé òun fúnyàn lóyún. Èyí tá à ń sọ yìí pẹ́. Ìyàwó ẹ̀ gun yẹlẹyẹlẹ ni o. Ó gun yamayama tó kó ìfun ẹ̀ jáde báyìí, ó kó lẹ̀ ni. Ó tún wá sọ fún wípé ibikíbi tí gbogbo àwọn ẹbí ẹ̀ bá wà, òun máa débẹ̀ òun máa pa gbogbo wọn. Débi pé òun máa tún dé ibi iṣẹ́ àtọ̀gá o, àtàwọn tó kéré sí o, àti senior officer o, àti junior officer, òun máa pa gbogbo wọn máa ní o. Tẹ́ bá ti dé junction yẹn kankan ìyànà kan kó opposite ẹ̀ báyìí ẹ lọ straight down ẹ ti ní church ọmọ bẹ dáadáa bí. Mo ti mọ̀ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí ò tí ì fàjà. Ọ̀rọ̀ yìí ò lè. Bó lè ní ó sì débẹ̀. Ọṣẹ ju tán. Ọmọ mi wà bá wá níbẹ̀ bá. Ọmọ bá fi lè. Yes, sir. Hello, sir. Hello, sir. Hello, sir. Tẹ́ bá ti dé junction yẹn kankan ìyànà kan kó opposite ẹ̀ báyìí ẹ lọ straight down ẹ ti ní church yẹn báyìí right. Okay, sir, ẹ ṣe mọ̀. Èyí ò yẹn tó bá ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ẹ dákun bí n bá wá dọ̀hún tí wọ́n bá tún rọ́ọ̀mà mi wọ́n fi nọ́mbà mi kalẹ̀ ní section ọ̀kẹ́sàn bẹ́ẹ̀ bá ti gbúrò rẹ̀ nìkan abẹ́rí ẹ dákun ẹ pè mí. A tún lè padà wá. A padà wá. Ẹ má bínú. Ọmọ wa ò ní sọnù. Àmì o, ọmọ wa ò ní sọnù o, àmì o. Nísìrò. Ó kí wọ́n fi hàn mí náà. Ṣé mo ti yọ síta sí àbí? Mo ti yọ rẹ̀ jẹ́. Títí ni mo ti rí. Ìmọ̀kan tó ń ta fírémù, wọ́n ráàpù fírémù. Báwo ni déètì ẹ náà? Yeah, not bad. Beautiful. Darling. Níbo ni mo lè hang ẹ̀ sí náà? Mo lè gbàjẹ́ láti fi protect ẹ. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo lè gbàjẹ́ láti fi ṣe ìkà fún ẹ. How? Ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọná. Ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọná. Ìwọ ló kú dábèdé tí ń bẹ́nu lẹ́ni. Kí ló pariwo mẹ́ẹ̀? Good afternoon, sir. Hello, kí yá ni? Má jẹ́ ń ṣẹ̀sín, má jẹ́ ń ṣẹ̀sín o, má jẹ́ ń ṣẹ̀sín Ọlọ́run ìyanu, má jẹ́ ń ṣẹ̀sín o bàbá. Má yẹ wá ronú wípé o fẹ́ parẹ́ dànù. Èèwọ̀ ni o, kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. I am using this as a point of contact láti fi bá Ọlọ́run ti tèmi sọ̀rọ̀. Ọ̀rọ̀ mi là á pè wá o. Kẹ́ tó sọ nǹkan kan, ẹ jẹ́ kọ́kọ́ lọ fún yín lóúnjẹ náà. How are you?
báwo ni ibi tẹ lọ. pátì wọn dùn àmọ́ adùn tó wà lójú yìí ó dùn pátì tí mo lọ lọ. tó bá jẹ́ torí ìyàwó ẹ ló ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí máa pa ẹ́ máa pa ìyàwó ẹ̀ má dẹ̀ para mi. mo gbé fún ẹ. kọ́ńtì dàdúdà.